Ní ìjọ́ tí ìṣẹ̀lẹ̀. Àlàbọ̀ ọ̀run ìsinmi yóò máa ti dàgbàdà. Báwo lẹ ṣe rí gangan ní pàtó àti pé ta lẹ suspect? It's a very sad situation. It's a very, very sad situation. See that? Kódà nǹkan tí wọ́n ní plan fún yín ó worst gan sa o. Sá? Wọ́n fẹ́ mú yín kúrò ní o. Bàtẹ́ tí bá ṣe tán pẹ̀lú yín máa finish ní every time. Òsì ẹni tí ìjọba ṣe fún mi. The wife of a murderer. Èmi nìyí o, ẹ̀tẹ́ ń wá ló ti fẹ́ sí ara ẹ̀ wọ́n bá yín o. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run nǹkan tí máa béèrè lọ́wọ́ yín ò ní kẹ́ dáhùn. Ìdóòrùn sọ fún yín tí ìdí kéwì gbẹ́nu mi sọ. Mistake tó ṣe mí lára kọ̀ọ̀kan tí mo mọ bọ́kọ̀ ẹ̀ ṣe disappear àgọ́ mi kò lè ever ṣe mí mọ́. Ọdẹ tó ṣí gate fún èyí náà ni. Kò possible. I'm the CSO. Ìyálà ìyá rẹ̀ sọ pé kí n jáde wọn àbí ẹ̀ dá. Ó tiẹ̀ lè ní wọn bí bàbá ẹ̀ náà dá. Bí bàbá ẹ̀ dá. Ẹ bu leléyìí o. Tí n bá tún gbọ́ tó o pé CSO, you are in trouble.